lẹ́yìn oṣù ikú ọ̀dọ́mọkùnrin olórin takasúfèé ní ìlérí olúwa tàbí ìmọ́lẹ̀, àwọn gbajúmọ̀ òṣèré tíátà ilẹ̀ wa ní wòlíì ìdòwú phillips tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí ìyá rainbow, jaiye kùtì tọ́pọ̀ èèyàn mọ̀ sí mòní, àti fẹ́mi branch wọ́n mà ti jẹ́ kó dìbò pé ẹ̀mí ọmọkùnrin náà kò sùn rárá o, tí wọ́n sì ní ní ṣe ni ẹ̀mí ẹ̀ ìlú ń rá bàbà tó ń rìn kiri nítorí pé kò tíì rí ìdájọ́ òdodo. Nínú ọ̀rọ̀ tí ìyá rainbow tó gbé sórí ẹ̀rọ ayélujára instagram ẹ̀ ló ti sọ pé gẹ́gẹ́ bí ẹni ẹ̀mí tó ń jẹ́, òun rí ẹ̀mí mohbad tó ń rá bàbà tí kò ní ìsinmi tí ìdààmú bà nítorí pé wọn kò gẹ̀sẹ̀ tí ìyá rainbow tó ti lé ní 100 ọdún tó gbé ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára làwọn èèyàn máa ti ń jẹ́rìí sí ipá wọn náà rí ẹ̀mí mohbad tó ń rìn kiri tó ń sunkún tó ń dààmú nítorí pé kò rí ìdájọ́ òdodo. Jaiye Kùtì ó wà lára àwọn tó kọ ọ̀rọ̀ sábẹ́ ọ̀rọ̀ ìyá rainbow yìí o, bẹ́ẹ̀ ló jẹ́rìí sí wípé lóòótọ́ ni ẹ̀mí ìmọ́lẹ̀ kò sùn rárá o, tó sì ń wá ìdájọ́ òdodo. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ìyẹn fídíò tó ṣe síta, fẹ́mi branch ní ẹ̀dì òsùn rárá ó ní ṣe ló kàn káàkiri tó ń pariwo fún ìdájọ́ òdodo kiri, tó sì bu ẹnu àtẹ́lu bàbá ẹ̀ àti ìyàwó ẹ̀ ń pé lásìkò tí àwọn èèyàn ń sunkún tí wọ́n ń dárò tí wọ́n ń béèrè ìdájọ́ òdodo fún ọmọ wọn, ìyẹn ọmọ bàbá mohbad àti ọkọ Wùmí tó jẹ́ ìyàwó ẹ̀, ó ní níṣe làwọn méjèèjì ni wọ́n ń tọrọ owó tí ẹ̀ náà ní wípé òkú ọmọ náà sì wà nínú mọ́ṣúárì nínú òtútù àti wípé wọn kò tíì parí ìwà láti àwọn tó gbẹ̀mí lẹ́nu ẹ̀.